Ẹ káàárọ̀ ma. Yes, my jọma ṣé Mrs. Hussein mo bá sọ̀rọ̀ ma. Ọmọ lọ́dún kọ́ ọdún. Aya Hussein kọ́ ọdún o, màmá mi o. Àpọ́nbẹ́pọ̀ arẹwà lóbìnrin ni mo ń ké sí lọ́wọ́. Èyí ṣàmọ́dún nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ìdẹ̀ra, nínú àìtètè kú tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀. Ó wá ní fọdún èyí dágbére sáyé. Ó ní fọdún èyí pìtàn ibi. Ó ní mọ̀ bànújẹ́. Ìbànújẹ́ ó ní mọ̀lẹ́ rẹ̀ lágbóró Ọlọ́run ọba. Màmá mi kò sí bó ṣe pẹ́lẹ́ ayé tó o. Ó ní fojú sunkún wọ ọmọ. Ó ní tọ́nàwó sàárè ọmọ. Ó ní fàìsàn ló gbà. Láṣẹ Lédùmarè wọba. Gbogbo dáwọ́lé rẹ̀ la máa yọrí sí rere. Ó nínú rẹ̀ mo wá kí o. Aya Hussein, wọn ò mọ̀ dédé wá o. Èèyàn tó mọ rírì rẹ̀, tó mọ rírì rẹ̀ ló ní wá mọ̀ kí ọ ní gbéjẹgbẹ́jọ́. Ọmọ Bọ́lájí ló rán mi wá o. Ọmọ Bọ́lájí ló ní wá mọ̀ kí ọ ní gbéjẹgbẹ́jọ́. Ó ní sórí àǹtí mi tó rí yẹn kì í sáǹtí mi bí ìyá ló ṣe jẹ́ sí mi. Ó ní ẹ̀gbọ́n dáadáa ni, ẹ̀gbọ́n tó fi ń tọrọ ẹ̀gbọ́n. Ó ní abiyamọ tó owó tọ́ níyọ́, abiyamọ abọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọmọ Bọ́lájí ní ṣe ló dúró tì mí gbọ̀ngbọ̀n. Ó ní ṣe ló dúró tì mí. Ó ní alábàárò mi ni, ó ní igi lẹ́yìn ọgbà mi ni. Ó ní sórí ẹ̀gbọ́n mi tó rí ìyẹn, onínúure ni, aláyèrè, adùnúbárin, adùn. Ọmọ Bọ́lájí ló mọ rírì rẹ̀, òun ló rán mi sí ọ. Ó ní kó ṣàmọ́dún, ó ní ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó ní o ṣe òkú kíkẹ́, ó ní o ṣe òkú gígẹ̀ tó gẹ òun, ó ní o ṣe òkú ojoojúmọ́ òun. Ó ní ẹni tí mo máa ń sá lọ bá ní lójoojúmọ́. Ó ní ṣe ló fi ìfẹ́ gbà mí. Ó ní kì í ṣẹ́gbọ́n mi lásán. Ó ní bí abiyamọ, bí ìyá ló ṣe jẹ́ sí mi, ó dáadáa. Àmọ́ mi sọ ń gbọ́ dídùn ẹnu mi. Ó wá tún ní mo bá wọnú lé àwọn bàbá rẹ lọ. Òṣogbo sá ní ilé o. Wá mọ Òṣogbo Oriki o. Wá máa sálà. Wọ́n máa rọ́ dédé bí òkú ọmọ rẹ̀ ó pẹ́ta. Ààrẹ pẹ́ta wọ́n gbà. Báàrẹ̀ mi bá pẹ́ta ẹ dákun ẹ mọ́ ṣe gbẹ̀ta. Ẹ mọ́ ṣe gbẹ̀ta yìí lọ́wọ́ ọ̀rọ̀ mi. Òṣogbo nílé o. Òun ọ̀párọ̀ bẹ́ẹ̀ l'Óṣogbo. Ó bẹ́ẹ̀ l'Óṣogbo l'Óṣogbo fi ń wù ni. Àtàjà bẹ́ẹ̀ l'Óṣogbo fi ń wù ni. Wọ́n ṣún bẹ́ẹ̀ l'Óṣogbo fi ń wù ni lọ. Tààrọ́gbó tí mo jẹ sí. Wọ́n jẹ́ Suleiman l'Óṣogbo ní Òṣogbo Oriki ọmọ àsálà. Máa gbọ́ dídùn ẹnu mi. Ọwọ́ ọmọ àtùpà mẹ́rìndínlógún tí ń tàn nínú ilé bàbá rẹ̀. Tó bá tán fọ́ba tán fún jòòyè. Àtàn fún rúmọlẹ̀. Àtàn fàlejò nínú ilé bàbá tó bí ọ̀rẹ́ lọ́mọ ni. Màmá mi ò kú ọdún o. Aya Hussein ò kú ọdún. Ó wá tún ní mo bá wọnú ilé àwọn ọkọ rẹ lọ. Aya ṣé mo ní sórí ilé àwọn ọkọ rẹ ṣe kò séwu rárá. Bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀mọ̀ pọ̀ ní wọ́n o. Ẹ̀dẹ̀mọ̀ pọ̀ rógun o. Ọmọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajífojó gbogbo dára bí iyẹ̀gbin. Kò mọ̀ lé rẹ ní dẹ̀dẹ̀. Kò lé rẹ ní dẹ̀dẹ̀. Kò lè rẹ ní dẹ̀dẹ̀ ká má lè yà délé ẹ̀dẹ̀ òkè tìmí láò gbọ́dọ̀ yà. Ọ̀rẹ́ mi kò rẹ̀ mí, wọ́n yà lágbálélé. Tìmí tó torí àwọ̀ ṣọ̀ṣọ̀. Tòwọ́ rọ́mọ lóbì ní gbọ̀ngàn lé. Bàbá yín torí ìdẹ̀wẹ̀rẹ̀ bá wọn dáwọ́ gbọ́gbọ́rọ́. Nínú ilé àwọn ọkọ rẹ̀ ni máa gbọ́ dídùn ẹnu mi. Tìmí àgbàlẹ́ ọlọ́fà ti di iná. Àgbàlẹ́ ọlọ́fà ti rẹrùn. Àgbàlẹ́ ọlọ́fà ti takùn.
títakùn gbọ̀rọ̀gọ̀dọ̀ nínú ilé ọkọ rẹ ní ẹdẹmọ̀ párógùn nínú ilé àwọn ọkọ rẹ ní màmá mi ọkọ àdùn o àṣẹ ìṣàmọ́dọ̀ ọdún ayọ̀ ló sì mọ bá wọn ṣe àkànkẹ́ Chantalẹ̀ mi jẹ́ o ọmọ ẹ̀rọjọ́ ọjọ́yẹ happy birthday ma. Thank you for your mama. God bless you. Amen. 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 Àmín Jésù. Àmín Jésù. Àmín. Àmín. Amen. 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 Thank you. And this my better for me. I will keep it that. I will, ma. Everything you mean everything to me. Oh. Yes, ma.